Hello, hello, hello. Ó ga jù. Àwọn ọ̀rọ̀ pálapàla tó máa judge, àwọn kan á sọ lọ, wọ́n á sọ sí iwájú, wọ́n á sọ sẹ́yìn. Wọ́n á ní kí ni kéde tí kábíyèsí ṣe báyìí. Tí kábíyèsí bá gbé ìgbésẹ̀, wọ́n á ní ó ti pọ̀ jù. Tó bá tún dẹ̀ díẹ̀, wọ́n á ní kábíyèsí ò gbé ìgbésẹ̀. Ẹ̀yin èèyàn, ṣé mọ̀ pé wọ́n ní ẹnu ayé lẹ̀bọ̀? Bẹ́ẹ̀ ni, àwọn ẹlẹ́nu mẹ́fà méje, àwọn ẹlẹ́nu mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, òun ni ẹnu ayé. Ṣé mọ̀ nípa sọ wípé ṣe ni olórí Rónkẹ́ gbé ìkan nínú àwọn ọmọ ìbejì, nínú àwọn ọmọ ìbẹ́ta Naomi tẹ́ bá gbàgbé. Ṣé inú wíìkì àbí nínú last week la sọ? Sọ wípé ṣe ló dẹ̀ kí ọmọ yẹn mọ́lẹ̀. Wọ́n ní Nani ń tọ̀, ó kúrò lọ́dọ̀ àwọn ọmọ wa lòun lọ sí tọ́ílẹ̀tì kó tó dé. Wọ́n ní olórí Rónkẹ́ ti wọ ṣẹ́mbà kábíyèsí nísàlẹ̀ níbi tán táwọn ọmọ sí táwọn ọmọ ń ṣeré. Wọ́n ló kí ẹyọ kan mọ́lẹ̀. Ó di lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ lọ́dọ̀ páàkì mọ́tò sẹ́yìn ẹ̀yìn géètì tó bá ju ọmọ yẹn sínú mọ́tò. Ó di bóòlù. Àwọn security tán rí pa. Níbo olórí yìí ń gbé ọmọ ọlọ́mọ lọ? Wọ́n ní ṣe ló ṣe wákà sáwọn kìíní àwọn security. Bí kan nu wọn ṣe sáré lọ sí ààfin ṣẹ́mbà tó bá lọ. Wọ́n á béèrè lọ́wọ́ Nani ọmọdà. Ó lóun náà lòun wà yìí pé òun rí Rónkẹ́ ti gbé ọmọ sínú mọ́tò ti wà lọ. Kí ni Naomi sáré pọ́lẹ̀? Wọ́n ní Naomi lọ sókè lọ dùbúlẹ̀ pé kí Nani máa ṣọ́ àwọn ọmọ. Torí ẹ̀ wọ́n ní kéèyàn wà very careful, ẹni téèyàn tó ń ṣọ́ ni tá ò ṣọ́. Ọlọ́run kó gbà wá lọ́wọ́ wọn. Tẹ́ ẹ̀ bá gbàgbé bó ṣe gbé ọmọ lọ tí kábíyèsí pè, tí Naomi sọ fún pé kó pe kábíyèsí ò dẹ̀ sílé. Tí kábíyèsí sọ fún pé tó bá wọ wèrè kó gbọ́mọ lọ́mọ padà. Ló bá ní láéláé nǹkan tóun béèrè lọ́wọ́ kábíyèsí. Tó bá ti mú Naomi kúrò láàfin, kí ó ní kí Naomi kúrò láàfin, pé òun ò ní gbọ́mọ yẹn padà. Ṣé mọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ rádaràda yẹn tó ti sọ? Ààrẹ tí gbọ́ second kìíní ẹ̀. Ẹ̀tìjọ́ kan la kàn gbé pọ́n ní àwọn pé kí ló ń jẹ, ó fún ọmọ yẹn ní poison jẹ. Olórí Rónkẹ́ fún ìkan nínú àwọn tóbìnrin yẹn ni o. Náà ló Rónkẹ́ gbé lọ́jọ́ ẹ̀. Tó yarí fún kábíyèsí pé òun ò ní gbé ọmọ yẹn padà. Òun là ń gbọ́ ń sìn pé wọ́n ti gbé ọmọ yẹn lọ sí hospital pé wọ́n fún ní poison jẹ. Ta ló dẹ̀ fún ní poison jẹ? Ní kábíyèsí. Náà wá mọ̀ ló wá ní láyé òun ò fún gbé wọ́n ló ń ṣàsọ̀rọ̀ yẹn rádaràda. Ó dàbí pé wọ́n á treat ọmọ yẹn tí wá gbádùn. Oríṣiríṣi ó dàbí pé Naomi dẹ̀ ti gbé ọmọ ẹ̀ gẹ́gẹ́ bá ṣe gbọ́. Pé Naomi ní dídùn nù ní pé wọ́n ti rí ọmọ òun ti gbọ́ ọmọ wa. Wọ́n dẹ̀ ti treat ọmọ ti wà òkè. Kábíyèsí ní wà òkè kò wà òkè pé ó máa sú ẹ̀ sí court. Wọ́n ló ti sú ẹ̀ sí court. Wọ́n ní ọjọ́ mẹ́ta èní ni kóòtù tó máa lọ sí ilé ẹjọ́. Wọ́n ti fún ní ìwé kóòtù. Wọ́n ní Naomi wá sọ pé kábíyèsí ẹ̀ bá fi í lẹ̀ o ká kúkú jẹ́ kí gbogbo nǹkan kó yé pé because òun mọ̀ pé Ọlọ́run òun ló máa ja ìjà yẹn. Wọ́n ní bó ṣe ń sẹ́ ni kábíyèsí ṣe ń bínú pé ó sẹ́ ò fọmọ yẹn lé. Kí ló gbọ́mọ yẹn kúrò? In the first place kí ló dé tó gbọ́mọ yẹn kúrò ní àkàtà yẹ? Ṣé ìwọ ló lọ́mọ ni tó fi gbé ọmọ ní kíní? Wọ́n ṣàló ń sẹ́. Kábíyèsí ni wàá lọ sòótọ́ ọ̀rọ̀ ní kóòtù. Bí kábíyèsí ṣe sú ẹ̀ sí kóòtù ni wọ́n ní Naomi ní kábíyèsí bá fi ilẹ̀ ké torí vengeance is God. Wọ́n òun ló máa ṣe ìdájọ́ yẹn. Pé àwọn ogun ọ̀run pé because tóun bá wọlé àdúrà pé wọ́n máa strike to death tó wáyé pọ̀ ọwọ́ ẹ̀ wà nù. Tó fi ń sẹ́ pé ọwọ́ ẹ̀ wà ń bẹ tó fi sẹ́ àfikún yà sòótọ́ pé tí ò bá sòótọ́ pé àwọn ogun ọ̀run wọ́n máa bò ó ni wọ́n máa bò mọ́lẹ̀. Pé tó gbogbo bá jẹ́ tọ́lọ́ ó ní kí kábíyèsí fi òun àti náírà yẹn kí ló ń jẹ́ òun àti Rónkẹ́ lẹ̀. Bá fi tó wáyé pọ̀ Ọlọ́run tóun sì yìí kò gbé òun kò lè gba òun nìkan náà ni. Ṣùgbọ́n pọ̀ Ọlọ́run gba òun ó máa ṣiṣẹ́ iṣẹ́ ẹ̀ láṣepé. Wọ́n ní kábíyèsí kọ̀ jálẹ̀ sí Naomi lẹ́nu pé òun máa lọ fi jófin irú ò ní ṣẹlẹ̀ mọ́ láàfin.
kí ló fẹ́ tó wá gbọ́ pé wọ́n gbé ọmọ kí ló gbọ́ ọmọ lọ́mọ kúrò ní kàtà yẹ kí gbọ́dọ̀ gbé lọ ṣèwọ́ lóní ó ṣògo ó fún ní nǹkan jẹ kò fún ní nǹkan jẹ ó ti wà gíríntì kábíyèsí lòun máa rán lẹ́wọ̀n pé wọ́n ní alàgbà kan wá sọ fún kábíyèsí pé kábíyèsí kó fi gbogbo yẹn lẹ̀ ṣèbógun jayé wà ń bẹ̀ ṣèbí kinní kan ogun kinní kan máa wà ń bẹ̀ gbóṣìrà kábíyèsí ní òun ò dúró dà wọ́n yẹn pé ṣùgbọ́n òun fẹ́ rán Rónkẹ́ lẹ́wọ̀n nǹkan tóun sọ fún pé nǹkan tó mú ẹ tó lọ ń ta sí Naomi pé tóun bá mú kú Naomi kúrò lẹ́yìn kí ni ò ní gbọ́ mọ́ lẹ̀ láì ṣe pé ó wọ́ wèrè láì ṣe pé orí ẹ dọ́ta ó gbé ọmọ lọ́mọ ń bọ̀ ló gbé lọ tí kankan bá ṣe ọmọ ẹ̀ ṣó mọ́ àwọn ní nǹkan tí kábíyèsí fẹ́ fi tìtorí ẹ̀ sọ pé ó fẹ́ lọ kọ́ lọ́gbọ́n bóyá àwọn tó kù bóyá wọ́n á kọ́gbọ́n bẹ̀ ó gbé ọmọ lọ́mọ láì ṣe tiẹ̀ ó gbé ọmọ lọ́mọ láì fún lọ́yàn láì fún ní fúdù kí ló mọ̀ tó fẹ́ fún ọmọ jẹ́ lọ́run ló mọjọ́ tó gbé wá ṣé ọmọ pé látijọ́ yẹn tó ti sọ pé ó gbé lọ ó ṣe kí n tí kábíyèsí sọ pé kó burúkú ṣàgbé ọmọ mi wá ń gbọ́ nǹkan kan nísìnyí la ṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ pé kábíyèsí ó ti gbé ọmọ yẹn pé wọ́n ti gba ọmọ yẹn wọ́n ti lọ treat ọmọ yẹn pé bẹ̀tì nǹkan tó wọ́n sọ pé poison lọmọ yẹn jẹ tán fi rush ẹ̀ lọ sí hospital ta ló fún ní poison olórí Rónkẹ́ olùgbọ́mọ lọ́mọ kí ni poison wá dẹnu ọmọ wọn ló bù sílẹ̀ nù. At the end of the day wọ́n ní sí yìí pé kábíyèsí lòun ò gbọ́ ó lòun ò ní gbà wọ́n ní Naomi sọ pé kábíyèsí ìbàjẹ́ ká ṣe nǹkan tó sọ pé wọ́n ní kábíyèsí lòun ò gbà nǹkan tó mú ẹ tó fi lọ ń gbé ọmọ lọ́mọ ìjọ kìíní àná tó sọ pé olórí Tọ́pẹ́ póun náà fọmọ yẹn ní poison in fact a kàn ń gbọ́rọ̀ allegedly kábíyèsí rẹ̀ rí nǹkan kan ṣe bẹ̀tì bóyá ti Rónkẹ́ yìí náà máa fi jófin náà máa fi ṣe àṣemọ láàfin yẹn àwọn ìkà torí ẹ̀ ní Naomi ṣe sọ pé wọ́n ní kó má pariwo àwọn ọmọ rẹ̀ kì í ṣe irú tí gbogbo wọn ń jó kiri fún ti Mariam bẹ̀tì Mariam ló ṣe gbogbo ẹ̀ṣà kábíyèsí wọ́n ní gbogbo nǹkan tí wọ́n manipulate láàfin yẹn kí ló ń jẹ́ Mariam ló ṣiṣẹ́ yẹn ayé gbọ́ ọ̀run mọ̀ wọ́n celebrate ẹbí tí ò rọ́mọ rí tí ò bímọ rí gbogbo ẹ̀ náà ju gbogbo ẹ̀ náà nǹkan àṣírí òtún fake abẹ́ẹ̀gì ṣẹ́rí wọ́n ní tí rọ́bà lọ lógun òdìjọ́ kò ti tà bá pẹ̀lú ẹ̀mí mímọ́ pẹ̀lú bí Mariam ṣe ń gbójú tó ń gbẹ̀yìn tó ń ṣe gbogbo ẹ̀ tá a ní sọ fún yín Ọlọ́run ló yé ṣẹ́rí gbogbo nǹkan tá à ń sọ ìjọ tí Ọlọ́run máa fi iná dá wọn lóhùn láàfin yẹn Ògúnjayé lóyìn ṣiṣẹ́ o Ògúnṣìràìn lóyìn ṣiṣẹ́ láàfin ẹgbẹ́lẹ́gbọ́n àfi tó wáyé pé wọn ò disturb mẹ́rẹ̀ orí Naomi máa mú gbogbo wọn ẹ̀sìn kí Naomi máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀ torí Ọlọ́run bẹ pẹ̀lú ẹ̀ ẹ̀yin èèyàn mi mo ní kí n sọ fún wa kí n update wa pé nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin ẹnìkan déédéé gbé ọmọ lọ́mọ ṣé mo pẹ́ ẹjọ́ yẹn ò tiẹ̀ ṣe é rò ọ̀rọ̀ yẹn ò tiẹ̀ ṣe é gbọ́ sétí torí ẹnì kábíyèsí sọ pé tóun bá lọ tóun máa gbé lọ sí court kò sẹ́ni ó ní tí wọ́n bá bẹ̀ òun láti òní dọ̀là pé òun ò ní gbà nǹkan tó mú ẹ lọ gbọ́mọ lọ́mọ wọ́n ní kábíyèsí kẹ́dẹ̀rẹ́ pé kò fi àwọn ọ̀bẹ ta yẹn ṣeré torí wọ́n ti kìlọ̀ fún kábíyèsí àti Naomi pé àwọn ọmọ yìí pé wọ́n gbọ́dọ̀ pariwo ẹ̀ síta protection ńlá wà lórí àwọn ọmọ yìí ọlọ́mọ gbé ṣe èrè yes ogun àgbọ̀tẹ́lẹ̀ àbí ogun àgbọ̀tẹ́lẹ̀ kì í parọ́ òun ni wọ́n ní kábíyèsí ò dẹ̀ fà ọmọ yẹn ṣeré o ní nǹkan tí àwọn pípù yìí àwọn kan sọ pé irọ́ ni o níbo lẹ gbọ́mọ Naomi sí níbo ni Naomi ṣe fẹ́ parọ́ pé Naomi bíbí ẹ̀ta ó yí kábíyèsí ó yé Naomi ẹ wo ìjọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ ìjọ́ tí Naomi lóyún àwọn ọmọ yẹn bí eré bí àwàdà bá ṣe sọ pé Naomi tún ti lóyún mi fẹ́ eré báwọn ìjọ́ tó lóyún yẹn wọ́n ní ìtumọ̀ yẹn kọ́ máa pariwo yín títí announcement tí wọ́n fi bí ọmọ yẹn ìjọ́ tán tún bí ọmọ yẹn ìyanu ṣẹlẹ̀ ó lóun nìkan lòún bí àwọn ọmọ yẹn mẹ́tẹ̀ẹ̀ta láì fi wọ́n operate
ẹ mọ̀ pé Ọlọ́run ni. Wọ́n dẹ̀ ti kìlọ̀ fún wọn pé ìgbà tó máa pariwo àwọn ọmọ yẹn síta, nígbà yẹn lè máa rí. Ẹ̀yin èèyàn mi, àgbọ́dọ̀ torí àwíjàre kí tọ̀tọ̀ lẹ́nu. Ẹ bá share, ẹ bá like, ẹ bá fi tó kù sí comment section, kẹ́ẹ̀dẹ̀ bá subscribe. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Ẹ ṣé gan, ẹ ṣé ń tẹ́tí sí wa. Láyọ̀ o, Jésù Olúwa wa. Àmín.